ibo náà fẹ́ ṣe Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sí ẹ̀yin tèmi ó ti di wàhálà báyìí o láàrin family àti Tọ́pẹ́ Switch ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán ẹ bá mi share fídíò yìí dáadójú òní tí. last week ṣe Tọ́pẹ́ ni pé kán sí òun sẹ́gbẹ̀ẹ́ ìyá àwọn ní compound tán sí ìyá àwọn sí ṣùgbọ́n àwọn family ti yarí báyìí wọ́n sọ pé àwọn ò lè sin bẹ́ẹ̀ for the mental health of the grandparents báwọn ò lè sin síbẹ̀ last week ṣe tí Tọ́pẹ́ dẹ̀ wish fún ni pé ẹgbẹ́ ìyá àwọn ní kán sí òun sí táàdẹ̀ mọ reason why tó fi make wish yẹn. ẹ̀yin tèmi ọ̀rọ̀ mà ti di wàhálà ẹ má wọrí ẹ jájọ farabalẹ̀ lọ gbé fídíò yẹn wò àjọ wá yànnà náà yóò wáyé gbogbo wa ẹ̀yin náà wà mọ́ bá mi drop opinion yín sí comment section. bóyá kán respect last week ṣe Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tàbí kán follow mind wọn bá ṣe fẹ́ ṣe tiwọn nítorí mental health àwọn grandparents Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ má bá mi drop ẹ̀ sí comment section nítorí pàjọ yànnà náà rọ̀ yìí tí ó sì yí gbogbo wa ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí dáadáa o. ẹ bá mi share rẹ̀ ojú òní tì ẹ̀yin náà ò ní kúpa ìtọ́jọ́ ẹ̀ ní bá wọn fọjọ́ ọlọ́jọ́ lọ tó bá jẹ́ first time ten come across channel wa lélẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe síbẹ̀ ọ̀fẹ́ níwọ̀n ní gbowó lọ́wọ́ yín ọwọ́ tẹ̀dẹ̀ fi subscribe yẹn lélẹ̀ ẹ̀ ní fi gbọ́ ọmọ sí ẹ̀ ní mọ́ bójú ọmọ láéláé. bá farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yé yín o nítorí ọ̀rọ̀ pọ̀ nù fídíò yìí lágbéyẹ̀wò. olùsọ́ọ̀tùnú ẹ fọmọ ọlọ́mọ sògùn awọ́rú àbí ẹ mọ̀ wọ́ọ̀rì gbogbo ẹ̀ náà lágbéyẹ̀wò nítorí ẹ̀rẹ́sà ẹ ti jáde ó dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kí làwọn ọ̀rọ̀ tó bá wa sọ ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ̀já jọ lọ yànnà náà. kí mọ̀ wá gbà wá lákòókò ẹ já kọjá lọ sínú ọ̀rọ̀ yẹn gangan nísànsàn tẹ́ ẹ bá gbàgbé láìpẹ́ ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú láriwo bàlù kan. everywhere catch fire àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàbí ẹni gbàgbọ́ ti pé kánsà ló pa àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ la wá rí pé ọkọ rẹ̀ gangan ló padà pa. dóò kó ń ṣe bó ti fẹ́ ní sùlọ́kà kó ń ṣe bó tọrọ ẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n àbọ̀ rẹ̀ sọ́wọ́ bóyá òògùn ló fi àbọ̀ rẹ̀ ìgbẹ́nu tán. ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe it's too obvious pé arákùnrin yẹn ó lo sẹ́ láti fi di arábìnrin yẹn mọ́lẹ̀ ni. nígbà tó sì gba gbogbo owó ọwọ́ ẹ̀ tán ó bá tì í ta according to hairdresser tó ti arábìnrin yẹn fún ó ṣàlàyé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún wa kó tó di arábìnrin yẹn kú ó jẹ́ kó yé wa pé gbogbo ariwo tí tèmi Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ń pa ni pé Ìtùnú sọ pé màá ya wèrè léni Ìtùnú sọ pé màá ya wèrè léni kí ni mo ṣe fún ẹ bí mo ṣe fẹ́ràn sí ẹ tó tí mo fi gbogbo nǹkan bá ẹ lò àtowó àti everything tí mo ní ni mo fi bá ẹ lò kí ni mo ṣe fún ẹ tó fi sọ pé màá ya wèrè. ẹ má wọrí àjọlọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kan àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tárábìnrin yẹn sọ pé ẹ̀rù ń bà mí àǹtí Tọ́pẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi. ó ní Tọ́pẹ́ tó ń kà mẹ́ ẹ̀dá pé mọ́ wọrí gbogbo ẹ̀ máa dáa ṣùgbọ́n Tọ́pẹ́ gangan ló mọ tó ń rí ẹ̀yin tèmi olórí burúkú ní Ìtùnú yẹn ó lu arábìnrin yẹn níṣẹ́. lélẹ̀ tá a sì lọ farabalẹ̀ gbéwò nínú fídíò yìí ẹ̀yin tèmi àwọn èèyàn mọ̀ burú olùsọ ẹ̀ kì í ṣe èèyàn dáadáa. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí n mọ́ fọ̀rọ̀ yẹn gùn ó ní Tọ́pẹ́ bá tó change òun pé Ìtùnú sọ pé òun máa kú tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé máa rántí pé nígbà tí Kúnlé Afọ́dù lọ fọ̀rọ̀ wá àwọn fámìlì Ọ̀ṣọ́bà lẹ́nu wò ẹ rántí gbogbo àwọn nǹkan tó sọ pé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ń ṣàlàyé fáwọn pé àìtí sọ pé òun máa kú lẹ́ni àìtí sọ pé òun máa kú lẹ́ni lẹ́yìn ìgbà tó kúrò lórí pé yóò ya wèrè ó kúkú wò pé ẹjẹ́ àwùlẹ̀ kúkú yẹn ń ka arábìnrin kó mọ̀ wulẹ̀ mọ́ lójú tí àtọ́nà ti mọ̀ gbọ́dọ̀ òun ló ń gbé olórí burúkú ni ẹ ò ní bọ́n bẹ́ẹ̀. kí n sáà mọ́ fọ̀rọ̀ yẹn gùn ọ̀rọ̀ yẹn mọ̀ fẹsẹ̀ méjèèjì jọ ra wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú lọ́jọ́ yẹn gẹ́gẹ́ bí IT ṣe sọ fún according to information tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà filẹ̀ fún wa ẹ̀yin tèmi eléyìí ló wá di wàhálà lórí social media làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹni gbàgbọ́ ti pé. kí ló pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà torí gbogbo ọ̀rọ̀ yìí ti wà suspicious and tá a bá sọ pé ká suspect èèyàn Ìtùnú lá suspect o eléyìí tó jẹ́ àfẹ́sọ́nà Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ní agbára débi pé Ìtùnú náà jáde sórí ètò. èló kan sọ wọ́nran lórí ètò kí n má parọ́ fún ọkọ̀ àwọn single mother gbìyànjú ó sá pátákótákún tiẹ̀ bó ṣe ń lọ síwájú ló ń lọ sẹ́yìn lẹ́fídẹ́ǹsì forí gbára wọn lórí ètò rẹ̀. àwọn fámìlì Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sápadà jáde pé àwọn ò fẹ́ jẹ́ kọ́rọ̀ yóò dàbí ọ̀rọ̀ Mohbad kó má di pé òkú arábìnrin yóò padà mọ ara rẹ̀ wípé àwọn fẹ́ lọ sin arábìnrin so lẹ́yìn tán bá wá sin arábìnrin yẹn tán àwọn wá lè padà tẹ̀síwájú investigations táwọn bá fẹ́ sí lórí ẹ̀ ẹ̀yin tèmi ọ̀rọ̀ yẹn ní agbára ló wá mú kí ọkọ̀ àwọn single mother sọ pé báyọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyẹn kò sí problem ẹ̀yin náà lẹ́ lọ́mọ yín wọ́n sì múra láti sin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣùgbọ́n nǹkan kan ló wá bẹ̀rẹ̀ sí ní ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ní wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà make wish kan pé tóun bá ti kú ẹgbẹ́ ìyá àwọn nìkan lọ sí òun sí nínú compound àwọn. lélẹ̀ tọ́rọ̀ sí ti ń rú jáde lẹ́yìn rẹ̀ pé bóun náà ṣe sí ọ sí bíbá ìyá àwọn grandparents rẹ̀ wà ń bẹ́ẹ̀. wọ́n ṣàti padà ń reconsider pé wọ́n ní sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà síbi tó wish pé ká sí òun sí yẹn nítorí kí ni torí bó fi àwọn grandparents ẹ̀ náà ni wọ́n sọ dáadáa ṣùgbọ́n kí lẹ́yìn rò sí gbogbo ọ̀rọ̀ ẹ mọ̀ bá mi drop ẹ̀ sí comment section. tá a bá sọ pé ká fi dídá tèmi èmi ó sọ pé ẹ má sin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà out of our own wish o ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn family Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lára arábìnrin yẹn ẹ mọ̀ sí out of our own wish o àní rí wàhálà mú kan advice yín ni mo dẹ̀ ń gbà ẹ̀ níyànjú. àbí kí ni tẹ́yìn rò ẹ má bá mi drop ẹ̀ sí comment section nítorí fídíò yẹn ti gbaná jẹ lórí social media báyìí àwọn èèyàn ti gbàgbé ẹni gbàgbọ́ tí. àwọn family yẹn ti sọ pé àwọn máa sin against the wills ẹ̀ tó wish nígbà ìkẹyìn rẹ̀ àwọn ní láti change ẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ bá miss fídíò yẹn ẹ jáde sáré wò briefly mọ́ padà. baby she was staying with so wọ́n ti gbé wá sí ọ̀dọ̀ àwọn family màmá ẹ̀ because ara àwọn nǹkan tó ń tẹnu mọ́ àti tí wọ́n ní lady yẹn náà ń tẹnu mọ́ pé kọ́ ṣàwágbé kúrò lọ́dọ̀ kó tó di pé wọ́n wá tún gbé eléyìí náà so reason tó ṣe sọ ọ̀rọ̀ yẹn a máa fọ̀rọ̀ wá òun náà lẹ́nu rò but this is Tọ́pẹ́'s car so that you people will know that it is with the mom's family àwọn family Tọ́pẹ́ fọ́tò ti wà lọ́dọ̀ wọn òun rè you can all see all right ibo ni wọ́n sì mọ́. Living cash is she is very capital of we are tenant. Okay. They want my wife out for
sí àìlọ́wọ́ àgbàwá fún ọ bóyá ní ààrẹ ìjọ ọlọ́run tó pọ̀ lọ rẹ̀ àwọn ìyá Sharon ikú àbúrò wa ló jẹ́ àrí fún àkọ́jù àbí. So ma difficult because what she said, what Tọ́pẹ́ was saying, pé kó ṣàlọ́ sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó, kó ṣàlọ́ sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó. But the situation will not warrant it. Inú compound tí àwọn grandparents ẹ̀ ṣì ń gbé òun ni wọ́n sin màmá ẹ̀ sí. Báwo ló tún ṣe máa rí lójú wọn tó bá rí táwọn èrò wà wọ́n gbé ọmọ àwọn wá again wá sínú compound yìí. À ń ṣẹ̀dẹ̀ mọ̀ pé Tọ́pẹ́ artist ni, so definitely Roma. So that is why they want to go and bury her somewhere else out of her wish. But that is the best thing, I think, the logical thing to yẹ kàn ṣe. Ẹ wo ẹ̀yin èèyàn wa ilé ìgbẹ́nu tán. It's alright, bàbá mi Kúnlé Afọ́ọ̀dù ẹ kú sẹ́ náà ṣùgbọ́n ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó kan gbogbo wọn lára. Ẹ mọ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà out of her own wish. Fine, ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí. Number one, grandparent Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà nínú ilé yẹn. Ìgbà tó ń ṣe ìyẹn náà dẹ̀ sin ìyá sí ẹtì ọ̀nì táwọn ti sin ẹnìkan síbẹ̀ fọ́ọ̀kù tó di pé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà make wish yẹn. Ṣùgbọ́n ìdí tó fi make wish yẹn òun gangan personally òun náà mọ̀ pé grandparent òun live níbẹ̀ yẹn. Nǹkan kan tí màá advice láti ṣe ni pé ẹ jẹ́ kí grandparent rí ó mọ̀ pé n tó ti ṣẹlẹ̀ báyìí. The best thing tẹ́lẹ̀ fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní láti get justice fún arábìnrin yẹn. The best thing tẹ́lẹ̀ ṣe báyìí ó ní láti make sure pé ikú rẹ̀ kò kàn kú lásán because tá a bá wò dáadáa lójú ayé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun gángan ò ráyè yẹn lò tó bẹ́ẹ̀ ò mí ní parọ́ fún yín. pains ó ṣe surgery kò ṣe surgery kò ń ṣe pains kékeré káyọ̀ tó sọ pé èèyàn ní cancer àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ níbi tá ti lọ ń ṣe surgery lọ́wọ́ tó ti parí surgery olófò kan tó lọ gbé ó tún gbé sábẹ́ òun wá tó wá ń kí bẹ́ńdẹ́ fún ó tún wá jẹ́ kí ìyá yẹn ó jẹ́ bíi. nígbà tí ká yẹn ọ̀dájú èèyàn nígbà tó ń sì jáde sórí ètò sí ló ní àwọn òfìyà jẹ́ o ṣé ẹ ti gbọ́n tí hairdresser sọ hairdresser tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó lọ kó gbálé ṣé ẹ ti gbọ́n tó sọ ẹja ti sáré gbọ́ briefly mi ní pẹ́ lórí ẹ̀ rárá torí mo fẹ́ analyse ọ̀rọ̀ yẹn dáadáa tí mo fẹ́ fi wish àwọn family Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ má go against the wills ẹ̀rọ n tó wish last command ẹ̀ n tó nǹkan ẹyọ kan tó lè rí gbà lọ́wọ́ yín báyìí nìyẹn torí ẹ ti kò lè dára ẹgbẹ́ mọ́ kò lè dára ẹ̀sìn ẹ̀ ó ti dàbẹ̀ gbé báyìí bọ̀ nǹkan ẹyọ kan tó lè rí gbà lọ́wọ́ yín báyìí ó ní ibi tí tó ń fẹ́ sùn last place ló máa sùn sí so tẹ́ ẹ bá ti wá go against the wills ẹ̀ nítorí pé bóyá mental health àwọn grandparent ẹ̀ ó padà gbọ́ ẹ ti understand àwọn padà gbọ́ ẹ jẹ́ kán mọ tó ń ṣẹlẹ̀ pé ó pẹ̀ láyé ojú ẹ̀ ò lè rí ibi kan ló fọwọ́ mú kọ́lọ́ mọ̀jẹ̀ kan kójú wa rí ibi kọ́lọ́ sì jẹ́ ká gùn lẹ́mìí. ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí tá a bá go against the wills arábìnrin yẹn à ṣe dáadáa fún o à ṣe dáadáa fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó rójú rẹ̀ rí hairdresser sọ̀rọ̀ ó fọ̀rọ̀ tì ó ròyìn ó fi ròyìn tì ẹ̀yin tẹ́ ẹ bá miss fídíò yẹn ẹ jáde sáré wò briefly báyìí. This is the lady tí Tọ́pẹ́ wà ní ọ̀dọ̀ ẹ̀ fún bíi ìgbà díẹ̀ kó tó di pé last day ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó wà ń bẹ̀ all through so kí lórúkọ yín. ọmọ ṣàlẹ́wà báwo lè jẹ́ sí Tọ́pẹ́. area sister. ọmọdé máa bá wọn ṣe àtúntò máa ń ṣe ṣọ́ṣọ́ tì mí. ẹ máa ṣe skit ok máa ń ṣe dáadáa so which means ẹ ti máa mọ́ra láti tó gbà wò. past 10 years. ilẹ̀ ti mọ́ra so ẹ ti mọ́ra yẹn ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe operation fún. no before kan tó ṣe operation ìgbà tó ń gbé lọ́dọ̀ ilé kan tó wà ní ẹgbẹ́ mox. ok ṣé ìgbà yẹn ṣé ti mọ̀ wọ́n pẹ̀lú ẹ ti mọ̀ Tọ́pẹ́ pẹ̀lú olùṣọ́ yẹn. no wọn ti mọ friend wọn gbà. wọn ti wọ́n ìgbà ló wà pàdé olùṣọ́ lè rántí. ìgbà tó di pé àwọn àti ẹni yẹn fẹ́ra wọn ìgbà tí wọ́n ṣe after ìgbà tí wọ́n ṣe operation ó ní mo wá pé wọ́n sọ fún mi pé àwọn ní cancer yìí tán wà lọ́sibítù ṣùgbọ́n ìgbà tán máa kó lọ́sibítù yẹn wọ́n dé sí ibi tí wọ́n ń gbé ìyọ̀dọ̀ olùṣọ́ yẹn òní wọ́n wà ilé ní chọ́ọ̀chì wọn òní wọ́n wà láyìíká. láti ìgbà tó ti kó lọ́sibítù. láti ìgbà tó ti kó lọ́sibítù. láti ìgbà yẹn títí dìgbà wo dẹ̀ ló fi gbé bẹ̀ ló fi gbé láyé. láti ìgbà yẹn wọ́n ń gbé bẹ̀ títí di tìǹà tán fi wá sí ọ̀dọ̀ tí ṣáyé ọ̀dọ̀ olùṣọ́ yẹn ò jẹ́ sọ́dọ̀ yẹn. bógi jẹ́ ní ọ̀dọ̀ tèmi sápàtì. o máa ń lọ bẹ̀. mo máa ń lọ bẹ̀ dáadáa. à ń gbọ́ tí àwọn èèyàn sọ pé ní àyíká ẹ̀ wọ́n máa ń fìyà jẹ Tọ́pẹ́ kí ló mọ̀ pa ẹ̀. ọ̀dọ́ náà wọ́n máa ń sọ fún mi pé àwọn àbúrò ọkọ àwọn wọn ṣe dáadáa
wọ́n máa sunkún pé ìgbà já àwọn gan o ilé kan màsáàjẹ́ má bínú ṣùgbọ́n tẹ́mi bá lọ síbẹ̀ mo rí i pé wọn ò jọ sọ̀rọ̀ mọ́. àwọn àti àbúrò ọkọ wọn ò jọ sọ̀rọ̀ mọ́ bí mo máa sọ fún wọn pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ pé wọ́n ṣe kán ti ẹ̀ kọ́ dọ̀wọ́ níṣẹ́jú ti tèmi kán mọ̀ pé ẹ ní àbúrò wípé tó bá dọ̀wọ́ a máa nára wa bàjẹ́ nígbà yìí ni èmi máa lọ bẹ̀ wọn ṣe ìwò ṣùgbọ́n wọn jọta síra wọn débi pé kò kí èmi gan mọ́ kò sẹ́ni bọ́dì tó kí mi èyí dúdú tó wà lókè yẹn ó ní mo sábà máa ń rí jù èkejì tó máa ń pè ní ìmọ̀rúkọ yẹn tó pupa yẹn à ń fi bẹ́ẹ̀ rò ó. báwo ló ń fi àjẹ́ ń bẹ̀ tó ti ní wọn báwọn sọ̀rọ̀ mọ́ ẹ kí ló dé tí òkú mẹ́ o. ọkọ wọn náà máa ń pariwo àwọn òlé fọkọ àwọn lé àwọn òlé fọkọ àwọn nìkan tó máa ń sọ ni. ṣé ó máa rí i. mi mọ ọkọ wọn náà sábà máa ń pè wọn. kí wàá lóde tí Tọ́pẹ́ ṣe wá gbé lọ́dọ̀ tiẹ̀. ìjọ tí wọ́n pè mí tán ní àwọn bọ̀ wá sí ọ̀dọ̀ mi wọ́n ní àwọn àti wọn wípé àwọn jọ fa ọ̀rọ̀ kan wípé wọ́n wá ní pé káwọn mọ́ lọ sí Jẹ̀bú lọ́dọ̀ àwọn fámílì àwọn wọ́n wá ń sunkún lórí fún pé àwọn fámílì tó ṣe pé nígbà táwọn ti ṣe operation ọyàn yẹn àwọn ò bá anybody sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní pé káwọn mọ́ lọ sí ọ̀dọ̀ wọn wípé torí ẹ̀ ni àwọn ò ṣe fẹ́ lọ síbẹ̀ ọ̀tọ̀ sọ fẹ́ nìyẹn tán fi wá sọ́dọ̀. tó wà tọkọ yẹn jà gbà ẹ. wọn jà wọn ní pé wọn sọ pé bàbá ọkọ àwọn pé ó sọ fún ọkọ àwọn pé kó mọ ibi tí wọn bá máa má wọn lọ. kí ni reason. nítorí pé wọn ń smoke nínú àyíká. ṣọ́ọ̀ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó smoke. wọn ṣẹ̀ mọ̀. bó ṣe wá jẹ́ sí after 2 years. ẹnà tó ti ń pé 2 years sí lọ báyìí. so 2 years ló fi gbé àyíká ìsìn náà wá ṣẹ̀ṣẹ̀ ní pé kán gbé kúrò tẹ́hun tó ń sọ fún ẹ nìyẹn. nǹkan tó ń sọ fún mi. àti tó gbà owó tó ti wà lọ́dọ̀ ẹ̀. ó ti lọ bí 3 weeks. tí Tọ́pẹ́ ti wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ti wà lọ́dọ̀ mi kò dẹ̀ sí nǹkan tó ṣe wọ́n. kò sẹ́ni tí ó ṣe báwo ló ṣe ń jẹ báwo ló ń gbà tó wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ní kò sówó lọ́wọ́ àwọn ṣùgbọ́n àjọ ń má lè ìgbà tí òun ṣe pé bóyá àṣejọ wà. tá a bá dáná ìgbà míì mo lè ṣẹ̀gúsí ìgbà míì mo lè ṣe omi ọbẹ̀ a máa jẹ rice a máa tẹ̀bà a máa ṣe indomie a máa jẹ báyìí. ṣé nítorí pé òun báwọn fámìlì ẹ̀ ṣe mọ́ ni ò ṣe fẹ́ lọ ọ̀dọ̀. wọ́n ní pé àwọn fámìlì àwọn pé àwọn ò bí wọ́n bá ṣe pé láti fi 2 years pé tèsì tó wà sí nǹkan kan lọ́wọ́ àwọn ọmọ pé tó tún yẹ kán tẹ̀lé àwọn káwọn jọ yọjú síbẹ̀ pé wọ́n tẹ̀lé àwọn. gbogbo bàtà wá wà lọ́dọ̀ mi yẹn wọ́n wá sọ fún mi pé wọ́n ní pé kí àwọn káwọn jọ pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò fẹ́ ra àwọn mọ́. ta ló sọ yẹn. àtọ́pẹ́ wọ́n ní ọkọ̀ àwọn sọ fáwọn pé káwọn ò pretend láàrin oṣù kan nígbà pé àwọn ò jọ fẹ́ ra àwọn mọ́ káwọn ò fi mọ solution tí àwọn máa ṣe sí. ṣé lórí àwọn bàbá ẹ̀ tó ní kókó gbé kúrò. ìmọ̀ tó sàsọ fún mi. ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀. ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ a jọ wà ní ilé náà ni wọ́n wá ń sọ fún mi ní bíi àárọ̀ ọjọ́ yẹn torí bátìrì mọ́tò wọn kò ṣe mọ́mì torí wọ́n jọ ń jẹ́ sọ́ọ̀nì ìbò kan náà ni wọ́n ti ń bá mọ́mì yẹn sọ wọ́n máa ń always pé mọ́mì yẹn dáadáa wọ́n wá pé wọ́n mọ́mì yẹn wọ́n jọ ń sọ̀rọ̀ ìjọ́ tó tí awájọ wà nínú ilé èmi ni wọ́n láwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn báwọn ti jọ sọ̀rọ̀ mọ́mì yẹn wá ní pé tó bá ti di àárọ̀ ọjọ́ kejì ìpè káwa mo wá ní kí n lọ wá kíní wáyà kíkànsá tán máa ń fi sí orí bátìrì tó fi máa lè jẹ́ kí bátìrì yẹn kó boost mo dẹ̀ lọ mo wá kíní yẹn lọ mo gbàdé fún kí n tó dé gan fún àwọn náà tún pè mí pé ẹ̀lú àbúrò mi kò lọ bí mo ti ń bọ̀ mo dẹ̀ délé ìgbà tó ti ń di pé bí ìrọ̀lẹ́ ń rọ̀ lọ́wọ́ sàn sọ pé wọ́n ní káwọn ya wèrè ní ọlọ́ọ̀dẹ ní jáwọn ya wèrè Holy Ghost fire ń bá ní. wọ́n ní kò ya wèrè. pé wọ́n ní káwọn ya wèrè ọlọ́ọ̀dẹ ní jẹ́ kí wọ́n sọ ẹni wọ́n kàn sí wọ́n fẹ́ ní káwọn ya wèrè ní àwọn òdẹ ní ja wèrè Holy Ghost fire Holy Ghost fire. wọ́n bá ní ká máa lọ sí church tèmi dẹ́yìn lọ kò jìnnà síbẹ̀ ìgbà tá a dé church wọ́n ní kí n mọ gbàdúrà sáà ń gbàdúrà jọ ń gbàdúrà mọ̀ pé wọ́n tilẹ̀kùn church àjọ ń gbàdúrà pé wọ́n ọlọ́mọ Àtọ́pẹ́ níyà wèrè gbogbo ẹni tó bá wà ní òkú àṣàjọ ń sàdá àwọn náà ṣe Holy Ghost fire Holy Ghost fire. ìgbà tó di bíi òru ọjọ́ yẹn àgbàdúrà wọ́n wá ní pé àwọn fẹ́ rí láti jẹ wọ́n dẹ̀ jókòó èmi náà jókòó báyìí ní Monday mọ́júmọ́ Tuesday yẹn wọ́n dẹ̀ jókòó èmi náà jókòó èmi sáà fọkàn kan sàdé kan náà wọ́n kàn sáré dìde ni àfi láàlá wọ́n kàn sá lọ ni wọ́n ń pe àwọn lọ́rùn wọ́n ń pe àwọn mọ́nìbọ́ náà ti ń pè kò sẹ́ni bọ́ọ̀dì bí ìdá tó ń pè yìí èmi náà bá sáré tẹ̀lé wọn ibi géètì kan wà ní ọ̀nà ọ̀dọ̀ ní street ọ̀dọ̀ wa ni ẹ̀gbọ́n ṣe débi àwọn security dẹ̀ máa ń wà níbi bẹ́ẹ̀ mi náà ṣe ń sunkún tẹ̀ ń bá dọ́dọ̀ mú náà tọ́pẹ́ ní láìpẹ́ nǹkan tẹ̀ ń ṣe fún mi anybody ò pè ní ẹ̀dẹ̀ ni wọ́n ń pè mí bá ń sunkún wọ́n tún dì mọ́ mi pé kí n má sunkún mọ́ wípé gbogbo nǹkan máa wà òkè àwọn security yẹn náà bá ní kí ló dé yìí náà ń sunkún ẹgbẹ́ èèyàn tó ń ṣe báyìí náà tún wá ń sunkún ṣe bóyá ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa fẹ́ tí wọ́n gbà tá a padà dé church padà ibi géètì yẹn wọ́n máa ń lé tiwọn àbẹ́ náà bá ní kò yẹ kí n máa sunkún mo bá ní òkè a bá lọ church padà gbà tá a dé church mo wá pe mọ́mì yẹn òṣogbo yẹn padà pé mọ́mì
mi láìkì nǹkan tí àtọkùn ṣe yìí kó ti fẹ́ sùn mí ìdíwọ́ ìbọn ṣe ń ṣe ẹ̀rú tí ń bà mí ọlọ́mọ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe mọ́mí yẹn sáà mi ní sọ̀rọ̀ ṣe pé kò sí nǹkan kan pé àwọn ti sọ pé kán wá bá wọn ní wọ́n dàpọ̀ bẹ̀ múṣẹ́ ti gbàgbé pé tílẹ̀ bá ti mọ́ ìgbà tílẹ̀ dẹ́ mọ̀ á lọlé ṣùgbọ́n ìdíwọ́ ìbọn ṣe ń ṣe géètì ọ̀dọ̀ mi ó dàbí géètì báyìí mo wá ti géètì yẹn wọ́n wá ìgbà tá a wọlé wọ́n wá ní pé ká mú àwọn aṣọ tí a máa mú lọ mo bá wọn kó aṣọ sínú báàgì bóyá aṣọ díẹ̀ náà kó. báwo ló yẹn ṣe ń gbà ẹ orí ẹrù ti bá ẹ. wọ́n gbọ́ wọ́n kàn ṣe wọ́n ní káwọn ó ya wèrè wọ́n ní káwọn ó ya wèrè wọ́n bá tẹnumọ́ nìyẹn pé wọ́n ní káwọn ó ya wèrè wọ́n dẹ̀ tẹnumọ́ kan wọn fẹ́ ìfẹ́ mo fi gbogbo ọkàn mi mo fi fẹ́ o mo fi gbé ìtùnú mo fi gbogbo ọkàn mi fẹ́ o gbogbo nǹkan tí mo ní ni mo fún ẹ o gbogbo nǹkan tí mo ní ni mo fún ẹ o gbogbo nǹkan tí mo ní mo fún ẹ ìfẹ́ o kìíní kan wọ́n sọ báyẹn ní òru mọ́júmọ́ ọjọ́ yẹn gan kí lè tó mọ wọ́n sọ débi pé mo kọ́ọ̀dù àwọn fọ́ìsì wọn díẹ̀ lẹ́gbàá tí mo rí gbá kíní ìwé tí ń ṣe kíní jù ìgbà tó wà dilẹ̀ mọ́ ìyá sá lọ lé ó wà lórí fóònù wọ́n sọ fún wọn pé ìgbà tá a sá délé bá a ṣe délé bá a wá mú palẹ̀ mọ́ wọ́n sá ń gbọ̀n wọ́n tún pe mọ́mì yẹn ní pé òkè tílẹ̀ bá ti mọ́ wọ́n sá ká máa bọ̀ ó wá kú bí mo pe bọ̀dà táyé náà bọ̀dà táyé wá ní pé àwọn ti pe ọkọ wọn wípé wọ́n sọ pé wọ́n máa wá ẹ̀gbọ́n àti tọ́pẹ́ wípé àwọn ti pe ọkọ wọn pé wọ́n sọ pé àwọn máa sẹ́ǹdì dírẹ́fà wà. ẹni yẹn mọ ọkọ ẹ yẹn. èmi tún wá pọkàn wọn padà pé ẹgbẹ́ wọn lè máa rán dírẹ́fà wà wọ́n ní pé dírẹ́fà àwọn òbí dírẹ́fà kan. ó ní nọ́mbà ọkọ ẹ báwo ló yẹ. àtọ́pẹ́ ló sẹ́ǹdì nọ́mbà mi sí wọn gbogbo gbàtàn wà lọ́dọ̀ mi wọ́n wá pè pé ṣé wọ́n ní àtọ́pẹ́ sọ fún wọn pé àwọn fẹ́ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi pé àwọn ti lọ sí Jẹ̀bú pé àwọn grandpa àti dádì nìkan ni ó wà nílé pé àwọn fẹ́ máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n wá sẹ́ǹdì nọ́mbà àti tọ̀dọ̀ mi wọ́n sẹ́yìn tó fi ní nọ́mbà wọ́n dẹ̀ pè mí wípé ṣé wọ́n ti wà lọ́dọ̀ mi náà pé wọ́n pé wọ́n ti wà lọ́dọ̀ mi wọ́n mọ̀ gbogbo ìgbà àárín yẹn tó wà lọ́dọ̀ mi yẹn tó bá ń pè wọ́n ẹ̀mọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ yìí mọ̀ nǹkan tó jọ ń sọ lórí pé wọ́n jọ máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n àtọ́pẹ́ wọn ní wọ́n máa ronú pé àwọn òwọ́pọ̀ àwọn pé wọn báwọn sùn káwọn tó kó ní ilé náà pé wọn fọwọ́ kà wọn ṣe kíní kan wọ́n á sọ pé ẹ má wọ̀ rí pé everything máa wà òkè pé tẹ́ bá ti gba lẹ́sì tẹ́ ti kó ní àyíká yẹn tẹ́ bá ti jọ wà gbogbo nǹkan ó máa wà òkè pé kán sì ní sùúrù náà ìgbà tó wá ti ń tẹnu mọ́rọ̀ wọn mo wá pe ọkọ wọn pé ẹlòmíì láìpẹ́ bí àtọ́pẹ́ bọ́ ṣe ń tẹnu mọ́rọ̀ yìí pé èmi ti ń bọ̀ mo fẹ́ wá gbé wọn tó dà tó bá rí wọn ọkàn wọn tún máa lè balẹ̀ kí ọkàn tèmi náà kó lè balẹ̀ wọ́n wá ní àwọn fẹ́ jáde òun ní mo ti dé Bógìjẹ already which means tí ìdìbò Bógìjẹ rárá mo kàn dọ́gbọ́n fìyẹn purọ́ pé mo ti dé Bógìjẹ ẹ nídìí láti tẹ̀lé mi wá kẹ́sẹ̀ wá rí wọn kọ́kàn wọn lè balẹ̀ tó dẹ̀ ọkàn tèmi náà máa lè balẹ̀ èrò ní bá mi mo sá lọ gbé wọn mo wá ẹni tó gbé wa lọ a lọ gbé wọn wọ́n jọ wá pẹ̀lú mọ́tò Àtọ́pẹ́ ni a lọ gbé wọn ìgbà tá a gbé wọn wá wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jọ èmi àwọn àpálọ̀ àti kọ́kọ́ jọ sọ̀rọ̀ wọ́n tún wọlé wọ́n jọ lọ sọ̀rọ̀ tí a tún fi mọ́tò yẹn dá wọn padà sí chọ́ọ̀chì padà tèmi fi gbé mọ́tò padà wá. láti ìgbà kan ti gbé wá ló ti wá sọ́dọ̀ yẹn ẹ̀kan tán ríra. ẹ̀kan tán ríra nìyẹn wọ́n ṣàǹtẹnu mọ́ ọ̀rọ̀ wọn ìgbà tó wá di àárọ̀ ọjọ́ tí a fẹ́ wà yẹn gbẹ̀gbẹ̀ èmi tún pé wọ́n wípé ok dírẹ́fà tẹ̀lé fẹ́ràn wa wọ́n ní pé kò sí dírẹ́fà pé kí n wá dírẹ́fà mo wá ní báwo la ṣe fẹ́ fún wọn lówó wọ́n ní pé àwọn fámìlì wọn máa sọ́ọ̀tì owó dírẹ́fà yìí ọkọ ẹ̀ ló sọ yẹn ọkọ wọn sọ bẹ́ẹ̀ fún mi pé kí n má wọ̀rí pé wọ́n máa sọ́ọ̀tì owó dírẹ́fà yìí ok mo ní mo ti gbọ́. ní àwọn fámìlì tí ọkọ ẹ̀ mọ̀ pé kò bá sọ̀rọ̀ for 2 years. wọ́n ní pé wọ́n máa sọ́ọ̀tì owó dírẹ́fà mo ní òkè nígbà tí dírẹ́fà dé bátìrì mọ́tò wọn kò stáàtì wọ́n yọ bátìrì kó o pè yẹn sí mọ́tò títí wọn orí ẹ̀ kéré àtọ́tẹ́ gan fúnra ìgbà tó kọ́kọ́ ní kí n stáàtì èmi ò rí stáàtì àwọn tó bọ́ bẹ́ẹ̀ wọ́n tún stáàtì nǹkan wọn fún àwọn kan sọ fún mi kó o pè yẹn pé ojú tí ń káwọn ká tètè mọ́ lọ wọ́n wá bí dírẹ́fà yẹn pé ìgbọ́n tó wọlé ṣé kó o pè yín ṣé ó lè dé Ìkòròdú ẹni yẹn ni why not kí ó máa dé Ìkòròdú wọ́n bá ní fúnra àwọn náà kọ́kọ́ wọbẹ̀ gan pé ká tètè mọ́ lọ bá ní ó ya ẹ̀já lọ adẹ́ ń lọ ìgbà tí adé àmọ̀nà ìgbà tá a sọ kalẹ̀ mọ̀ láti odidi àjàmbí bẹ̀rẹ̀ dẹ́rẹ́bà yẹn náà ò fi bẹ́ẹ̀ mọ ọ̀nà bẹ̀rẹ̀ ṣùgbọ́n àdírẹ́sì tí kákọ́kọ́ òlé wọn ẹ mọ̀ pé mọ́mì yẹn náà ń pè tẹ́lẹ̀ wọ́n wá padà pé àǹtí wọn kan àǹtí wọn tó wá pè yẹn wọ́n ṣàdàkọ̀ wọ́n pé wọn mú ní ta tún ni ẹni tẹ́ ń pè yìí wọ́n láǹtí àwọn ni àǹtí yẹn èwo tún ni ẹni tẹ́ ń pè ọ̀tọ̀ lẹ́tẹ̀mí bá sọ̀rọ̀ láti ìjọ wo báwo lẹni ìtúnṣe yẹ̀wé ìrìnsẹ̀ ló yá ẹ gbé nọ́mbà yẹn jáde ẹ jẹ́ kí n pe ẹni yẹn mo bá ní ẹ ló mà mo ní ọ̀dọ̀ mi ní àṣọpẹ́ wa yín tẹ́lẹ̀ sọ fún mọ́mì yẹn bọ́n ṣe pé ẹni yẹn mo ní káwọ́ gbọ́ fún àwọn kan wá sí àwọn sẹ́gbẹ̀ẹ́ mọ́mì àwọn o mo bá dọ́ mo ní tí ẹ ti kú ni kò sí nǹkan tó ṣe yẹn ṣe máa ní káwọ́ gbọ́ fún yín kán wá sí yín sí ẹgbẹ́ mọ́mì yín irú ọ̀rọ̀ wo nìyẹn mo bá ní ó yá ẹgbẹ́ nọ́mbà ẹni yẹn jáde báwo lẹni yẹn ti jẹ́ sí wọn láǹtí àwọn mo bá pé wọn ẹ ló mọ́mì èmi ní àtọ́pẹ́ wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n èmi ti pé àǹtí wọn kan tí wọ́n máa ń pè ní mọ́mì wọn tó jẹ́ sọ́ni ìlú kan náà wọ́n dẹ̀ ti ní ká mọ̀ ọ̀bọ̀ ọ̀rọ̀ mọ́mì yẹn wá nígbà ta ni àǹtí wọn yẹn wípé àwọn dandan ni àǹtí wọn mo ṣàdàkọ mọ́mì yẹn pé ẹni báyìí náà bá ní òkè mo ní ibùdó mo ti sọ fún pé bọ̀dà táyé mọ̀ mo wá pe bọ̀dà táyé náà padà pé bọ̀dà táyé wọ́n tún pe ẹnìkan nísìnyí o
wípé wọ́n dákọ̀ àǹtí yẹn bọ̀dà táyé wá ní òkè àǹtí wọn ni bọ̀dà táyé wá ní pé kí n má wọrí pé àwọn máa bá dé ibì kan. Àlọ́ sẹ́ni àdírẹ́sì. Mọ àǹtí tí wọ́n padà pè yẹn àwọn náà sẹ́ndì àdírẹ́sì fún mi. Ìgbà táwa débì kan ibi tí ọ̀rọ̀ tó fi dé police station aṣáájú àwa béèrè ọ̀nà ní ọwọ́ lasma yẹn pé ẹ̀jẹ̀ ibo ló ń jẹ́ ẹlẹ́pọ̀ àbí nǹkan. No ló ń ṣe. Owó ẹlẹ́pẹ̀. Bóyá ẹlẹ́pẹ̀ tàbí nǹkan àdírẹ́sì yẹn wà aṣáá béèrè ọ̀nà yẹn ní ọwọ́ wọn. Ọ̀nà tá à ń béèrè báyìí wọ́n kàn sáré sọ̀kalẹ̀ ní àfi fi ẹ̀rú sẹ̀ ti bèmí tá bí mo ṣe sáré sọ̀kalẹ̀ ojú wíńdò kówópè yẹn ni mo sáré fòbò lẹ́pẹ́ ẹjọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ kan lọ bá mi mú wọn sá lọ jókòó sí ibi ìkan báyìí ìgbà tó máa jókòó síbẹ̀ wọ́n láwọn ò mọ̀ mí mo ní àkọ́kọ́ ẹ̀ mọ̀ níbẹ̀ ajọ́bọ̀ láti ilé ìyẹn bá ní wípé mi fẹ́ lọ sọ òkú àwọn ọ̀nà ni mo ní òkú yẹ ẹ̀kú kò sí nǹkan kan tó ṣe yìí wípé kọ́ mọ̀jẹ̀ kan gbé mi lọ o wípé èmi àti dírẹ́bà yẹn pé kọ́ bá tọ́ṣọ wa dáadáa a máa jẹ́wọ́ pé kọ́kọ́rọ́ mọ́tò àwọn ó ń bẹ ní inú mọ́tò wípé a fẹ́ jogún àwọn pé àwọn sẹ́yìn 200,000. Kó tó dọjọ́ yẹn òru ọjọ́ yẹn ló kọ́kọ́ sájáde nílé. Chọ́ọ̀chì la wà tó fi bọ́ síta. Ṣé kó tó dọjọ́ yẹn ṣó ti wúrú wà bẹ́ẹ̀? Wọ́n ti wúrú wà báyìí. Ó yà pàtó rẹ̀. Bí afẹ́dé bíbẹ̀ ní ìṣe pé ìjọ ta dẹ̀kẹ́ fún ilé yẹn bá ti wà pálọ̀ tí mò ń sọ pé àwọn náà kò sówó kinní kan tí ẹ mọ̀ pé ọkọ wọn ti sọ pé mílì wọn ló máa àwọn náà ó dà pé bóyá àwọn àtọkọ wọn tún jọ ń sọ̀rọ̀ wọ́n pè wọ́n lórí fóònù wọn wọ́n dẹ̀ pé àtọ́pẹ́ wọ́n pe ọkọ wọn bóyá ọkọ wọn náà pé wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n tún pè mí náà pé sáà ti fẹ́ máa lọ mo ní àti fẹ́ máa lọ báyìí pé dírẹ́bà yẹn ipò ti dé wọ́n wá ń sọ fún mi pé Ṣaléwá ọkọ àwọn tó lòun ò lówó lọ́wọ́ 20 million àbí pé ó ń bẹ ní àkáǹtì ẹ̀ náà bá ṣe báyìí kí n má sọ̀rọ̀ mú ni mo ti gbọ́ tá a fi lọ níjọ́ yẹn ìgbà táwa débi tó ti sọ̀kalẹ̀ náà bá ní wọ́n sọ fáwọn èèyàn sọ pé báwo náà ṣe jẹ́ wọ́n ní sáàlẹ̀ nìyí báwo ni àwọn dẹ̀ wọ gámẹ́ǹtì ṣẹlẹ̀ èmi wọ ti Kérúbù which pé church ní fúgàmù kan ni mọ́mí yẹn láwọn wá tẹ̀lé náà bá láwọn ọmọ mi rí yáàdẹ létà náà bá tún ní yáàdẹ sàwọn lè ní jẹ́ àwọn èèyàn dẹ̀ ń bi mí lérè pé báwo náà ti jẹ́ mo ní àǹtí mi ni pé àjọ wà ni mo bá tún fi píkṣọ wọn tá a jọ yà mo tún ní fóònù mi lélẹ̀ yẹ̀wò píkṣọ sẹ́ni mo lè má mọ̀ wọ́n rí kí píkṣọ wọn kó wà ní orí fóònù náà bá ní ẹ sọ fún nínú 20 million mi tó wà lákàntì ó ṣàṣì 200,000 fún mi níbẹ̀ kí n fi lè lọ tọ́jú ara mi àǹdẹ̀ mọ́tò àwọn kí rẹ̀ ó bẹ ní inú mọ́tò tí a gbé dání yẹn kán tọ́ṣọ èmi àti dírẹ́bà yẹn dáadáa a máa mọ kán sàmùwà àwọn èèyàn sáà sọ pé òótọ́ ni pé bóyá ají wọn gbé tòótọ́ ni o ní nǹkan báyẹn bọ́ ṣe ní kán máa mú wa lọ police station yẹn làbá sáàdé police station gbàtà dé police station kátó dé lọ police station mo ti pé bọ̀dà táyé mo pé gbogbo àwọn yòókù náà pé ẹjọ́ nítorí ọ̀rọ̀ ó ti fẹ́ di ọ̀ràn báyìí o pé àtọ́pẹ́ láwọn ọmọ mímọ́ ọ̀kìnní kan pé wọ́n dẹ̀ láwọn ṣe owó gbàtà wá dé police station wọ́n sọ ọ̀rọ̀ fúnra wọn náà fi ẹnu sọ̀rọ̀ fún àwọn police station yẹn lọ́dẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa tí a fi fóònù ní ìjọ yẹn. Ní police station yẹn tó ṣì ń tẹnu mọ́ pé owó wà lọ́wọ́ ẹ̀. No, wọn sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún àwọn police station yẹn pé ọkọ àwọn sọ pé àwọn máa kú níjọ́ yìí. Ó sọ bẹ́ẹ̀. Wọ́n sọ fún àwọn police yẹn tẹ́ni ẹgbẹ́ tẹ̀ tún ṣàdúrà fún wọn pé. Owó àtọ́kọ̀ ẹ̀ ò ríra mọ́ bọ̀ wọ́n sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Wọ́n sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ni. Ẹ̀ẹ̀kan tí ọkọ wọn dẹ̀ máa pè mí ká tó dé ibibẹ̀ ká tó dé terminal bridge òun náà pè mí. Ló sọ wọn. Wọ́n ní ibo la dé mo ní àṣẹ̀fẹ̀ dé terminal bridge. Àtìgbà tán létà tán wá pè mí àti ìdá ìbá ti wà ní polisi mi ò ẹmọ mi ìráyè tí kíkọ́ gbogbo jìnnìjìnnì yẹn ó ti wà níbẹ̀. Gbàtẹ́ wá kúrò police station. Gbàtà kúrò police station tá a dẹ̀ ń lọ wọ́n ní police station yẹn ẹni tí ó jẹ́ ọ̀gá wọn níbẹ̀. Kí ló tọ́ ni jẹun fún 5 days nígbà tó wà lọ́dọ̀ ẹ̀? No wọ́n jẹun ó jẹun kò kọ̀kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń jẹun wọn náà kò ń lọ fà báyìí wọ́n ń jẹun kò kọ̀kọ̀ ni wọ́n ń sùn ṣùgbọ́n òun yẹn kò lọ fà torí wọ́n fi bẹ́ẹ̀ fóònù tábàjọ wà báyìí fóònù kán wà lé gan fóònù náà máa ń tẹ̀ a máa tẹ fóònù ṣe gbogbo ẹ̀fọ́. Because lára àwọn tó pè tó send the voice note ó lóun ò sùn fún bí ọ̀sẹ̀ méjì. No wọ́n ń sùn. Òun ò dẹ̀ jẹun náà fún bí ọjọ́ márùn-ún. Wọ́n ń jẹun oúnjẹ yẹn ò kàn pọ̀ ní òpó wọ́n ń jẹun. Tó jẹun ní ọ̀kẹ́ tó lọ láàárọ̀ jẹ́ èyí ìfọ́dádé nǹkan. Wọ́n jẹun èmi mo ṣe indomie tí mo ṣe gan ẹja dédé a fi ẹja síbẹ̀ àtẹ̀yìn mo bá wọn bọ́ọ̀lì ẹyin mo fi ẹja sínú indomie yẹn wọ́n jẹ èmi náà níjọ Monday yẹn wọ́n jẹ indomie wọ́n mú mo tún lọ bá wọn ra mineral wọ́n ní mineral tuntun làwọn fẹ́ mo tún lọ rà. Nígbà tí wàá lọ nígbà tẹ kúrò station. Ìgbà tá a kúrò ní station before ká tó kúrò station yẹn mọ́mì yẹn ọ̀gá ọlọ́pàá yẹn wá pé wọ́n wípé ọ̀rọ̀ yìí ti dé police station mọ́mì yẹn wá ní pé òkè ọ̀gá wọn ní à ń bọ̀ wọ́n sábẹ̀ ní ẹ̀sán wọ́n wá ní pé ṣùgbọ́n kán ká dúró síbẹ̀ náà pé àwọn máa wá gbé wọn ìgbà tó ti wá di pé àtọ́pẹ́ fún àwọn náà sọ pé ẹnì yé mi wá o wọ́n tún wá ní kí n pè wọ́n padà ìgbà tó ti pẹ́pẹ́pẹ́ tá a ti dúró ìgbà tẹ́mi wá pé wọ́n wá ní pé ká máa bọ̀ wá sí church asá lọ church ìgbà tá a máa dé church wọ́n tilẹ̀kùn gbogbo church yẹn pa á pè wọn padà bí kíkọ́ mọ̀
ìgbà tá a dúró àtọ́pẹ́ náà ní ẹgbẹ́ ẹja máa lọ kò sí táìmù mọ́ ẹja máa lọ ìgbà tá a tá à ń lọ kówó pé yẹn gbé kó ti máa lọ sí ilé tèmi náà ti tẹ̀lé mú ní ṣé kí n máa lọ wọ́n dẹ̀ ní kí n máa lọ pé kí n sì dúró ti àwọn ń bá ní òkè kò sí wàhálà ń gbà ní wọ́n kú ti múra pé máa dúró fún 2 days ìgbẹ̀yìn tẹ́lẹ̀ náà ìgbà táwọn fún àwọn náà ní ká máa lọ sí hospital báàdẹ̀ ṣe ń lọ wọ́n ń tẹ fóònù wọ́n jókòó ẹ̀yìn lájọ́ jókòó sí àwọn mọ́mì jókòó sí iwájú adẹ̀ ń sọ̀rọ̀ wọ́n bá mi sọ̀rọ̀ èmi náà bá wọn sọ̀rọ̀ wọ́n gbórí lé mi lẹ́sẹ̀ wọ́n tún mọ́wọ́ mi gan tán fi sí wọn lẹ́fẹ̀ẹ́ tí wọ́n fi sí ẹ̀fẹ̀ wọn torí bá a ṣe jọ máa ń ṣe náà nìyẹn wọ́n dẹ̀ ń tẹ fóònù wọ́n wá sọ fún mi pé àṣálẹ́ wá òní pé ayé burú ìtùnú tó jẹ́ǹtù yẹn ọkọ wọn pé ẹ tó jẹ́ǹtù tó máa ṣe bí ẹni tí ò mọ̀ kankan kémi náà rí ilé ayé òun mọ́nà bọ́rọ̀ láì ṣe rí nìyẹn kọ́ lọ́n kó sàánà bá ní kí n má wọ̀ rí pé gbogbo nǹkan táwọn. ẹ̀rọ kan sọ báyẹn pé èmi ò mọ nǹkan tán mi lọ fi sọ bẹ́ẹ̀ wọ́n wá ní kí n má wọ̀ kí n má bínú gbogbo nǹkan táwọn sì mú ní pé ẹ má wọ̀ rí pé mi ìbínú wọ́n wá ní kí n má wọ̀ rí o wípé ògo wáṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìyẹn èmi àtọ́rẹ́mi àti wọn jọmọ pé kí n má wọ̀ rí pé ògo wáṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wípé àwọn aṣọ wọn tí wọ́n ní àwọn ò mọ ibi tí àwọn fẹ́ gbé bẹ̀ nínú Ìjẹ̀bú àbí Ṣàgámù pé táwọn bá dẹ̀ ṣe ń páàkì báyìí èmi ń tẹ̀lé àwọn dàrẹ́ẹ̀tì ni pé àjọ máa lọ ni mo ní kò sí wàhálà wọ́n dẹ̀ táìpù wọ́n tún táìpù ògo tuntun yẹn wọ́n pòsè ní ìjọ yẹn wọ́n pòsè ìjọ yẹn àdẹ̀jọ́ sọ wọ́n tún bí mí léèpẹ̀ nínú àwọn àti àwọn méjèèjì ta làwọn jọ mú ní ẹni tẹ́ ìjọ lélẹ́yìí ṣùgbọ́n bọ́dì lẹ fi jọ ẹni yìí kíní black tó tún máa ń múyàn lọ́rùn ìmúnà inú ẹ̀jẹ̀ ní kíní ìwà ẹni pé kíní yìí wà lára big mom náà èyí tẹ́ ń wá nǹkan tẹ́ fẹ́ lò sí ó ti fi hàn pé inú ẹ̀jẹ̀ ló wà kẹ́ má wulẹ̀ stress ara yín wọ́n dára bá tún rẹ́rìn kàkàkàtà tó jọ ń ṣeré ní ẹ̀yìn yẹn. nǹkan wọn ò dẹ ṣe yàtọ̀ sí kó sáré jáde yẹn. nǹkan kò ṣe wọn àfi bó ṣe di pé ẹ̀kan náà tí tó ń ṣe àwọn ọmọ bó ṣe ń ṣe ààrẹ wọ́n sùn lé àwọn ọmọ mi gan lápá tí apá tó ń pariwo pé apá gan àwọn apá gan tí wọ́n lu apá wọ́n tún mú orí orin àwọn méjèèjì wọ́n fi orí wọn sáàrin àwọn méjèèjì báyìí kan ṣe báyìí èmi àti wọn náà dẹ̀ jọ ń ṣeré àjọ ń sọ̀rọ̀ ṣé ń gbà pé mi àti wọn gbọ́ wọn ò fẹ́ ní tì wọ́n kàn ní ìgbà táwọn ọmọ mi yẹn ẹrù gan ti gba àwọn ẹ̀mọ̀ pé mi àti wọn nìkan ládùúgbò sẹ́yìn náà wà ní àwọn kan gbòógì lé wọn ni. Ọlọ́run á fojú àṣebí hàn. Èmi ò ní gbàgbọ́ pé èèyàn kan ń pààyàn gbogbo nǹkan wọn ni kò sí ewé tó jábọ́ lára gbé tọ́lọ́run ò mọ̀ sí oore ò dẹ̀ ní dìbí mọ́ ẹ lọ́wọ́ because ní fi wá sọ́dọ̀ ẹ̀yẹn náà oore nìwọ náà ṣe bọ̀ tó bá jẹ́ pé o tún ní nǹkan míì tó mọ̀ máa gbọ́ tó bá jẹ́ pé o ní nǹkan míì tó mọ̀ bóyá ẹ̀rù ń bà ẹ́ àbí nǹkan kan ń ṣẹlẹ̀ tó ò fẹ́ sọ tó máa dà kó tètè sọ kọ́rọ̀ yẹn tó lọ jù báyìí lọ lágbára Ọlọ́run ò ní jẹ̀bi o orí ò ní dìbí mọ́ ẹ lọ́wọ́ o olómọ reason tó ṣe lógo ti dé bóyá ìwọ náà ti ń búlò pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí nìyẹn you understand ó dẹ̀ ti níbi tó ń kó lọ ó máa tẹ̀lé ṣó tẹ̀lé níbi bẹ́ẹ̀ ó mọ̀ tó rí gbogbo ohun tó dẹ̀ ń sọ yẹn ó ní mímì ó dé station ó sọ̀rọ̀ lẹ̀ a máa débẹ̀ náà a máa gba àwọn nǹkan sọ so mẹ́sẹ̀gì tó ló nǹkan tó rìkọ́dù máa gbà ṣùgbọ́n mo gbà ládùúrà àbúrò ò ní ṣe ẹ o èèyàn bí èṣù bí èèyàn wọn ò ní rí tiẹ̀ gbé ṣe o wọn ò ní dá ẹjọ́ ẹlẹ́jọ́ wọn ò ní dàlẹ́ lórí wọn ò ní dànù ilé mi lórí wọn dàlẹ́ mọ́ gbogbo. ọkọ wọn yẹn náà nìkan máa ń ẹnu mọ́ pé ọkọ wọn náà kò sí ìbọn mi tàn máa ń sọ ọkọ wọn náà. kò sí wàhálà Ọlọ́run akọ wa mọ̀ ṣe so gẹ́gẹ́ bí a ṣe sọ òun lẹ́tí gbọ́ yẹn ó wà lọ́dọ̀ ẹ̀ last 2 days kó tó di pé ọlọ́jọ́ dé ó ti sọ ohun tó ń mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó ń gbé ṣẹlẹ̀ mọ́tò fẹ́ jí òun gbé bó ṣe dánwò because kí ni ẹ ṣe ń ya ìbẹ̀rù reason tó ṣe náà fẹ́ jí òun gbé a padà gbọ́ pé ó lóun gbọ́ tóun bá àwọn kan sọ̀rọ̀. ní ìbẹ́ níbọ̀dì sọ̀rọ̀. so ìbẹ́ níbọ̀dì sọ̀rọ̀. gbogbo ẹ̀yọ́ lọ ṣá ẹ̀yọ́ lọ but àwa á máa tẹ̀síwájú nínú ìwádìí wa àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá à ń ṣe yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdúrà tí mo gbà síwájú ànífọjọ́ lọ́jọ́ lọ àníkú sọ́wọ́ ka èèyàn ẹ̀yìn tí wa a ṣe tẹ̀síwájú lórí ìwádìí wa. It's alright, ẹ rí pé lè ní agbára ọgbà ẹnu tán gbogbo tẹ́yìn bá rò lórí ọ̀rọ̀ yẹn máa bá mi drop ẹ̀ sílẹ̀ kọ́ńkọ́ńlé àfọ́dì náà ló lọ sọ́dọ̀ hairdresser tán lọ interview rẹ̀ direct ẹ̀yìn ìgbà tán kúrò lọ́dọ̀ family ọ̀sọ́ba tán ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ. arákùnrin yẹn lò ní ìtùnú ò ní ṣe oríire ò ní wà òkè arákùnrin yẹn ó lò ní ẹ̀gbọ́n tí tó sọ pé tọ́pẹ́ ọ̀sọ́ba kọ́kọ́ sọ àì ti sọ pé ó máa ya wèrè lénìí àì ti sọ pé ó máa ya wèrè lénìí kí ni ìdí tó fi sọ pé ó máa ya wèrè
nígbà tẹ́ gba gbogbo nǹkan owó ẹ̀ tán ẹ gba gbogbo owó ẹ̀ gbogbo owó tó wọlé látàkìtà arábìnrin kò torí ó dàbí kó ti lọ bí 2 years and a half tó ti wà pẹ̀lú arákùnrin yẹn láti bí 3 years ago lọ gba statement of account ẹ̀ láti gba tẹ́ ti kúrò ní. láti gba tó ti wà lọ́sítà ni kó tó kúrò lọ́sítà láti gba tó ti wà lọ́sítà ni ó gbọ́dọ̀ lọ gba statement of account ẹ̀ 3 years ẹ lọ check ẹ̀ látòkè délẹ̀ láti bí 3 years ago o mọ̀ pé arábìnrin yẹn ń fagbó o mọ̀ pé ń gbé nǹkan o mọ̀ pé ń gbọ́jà so wá jáde sórí o dẹ̀ ní guts o ní audacity láti jáde sí láti interview pé o ń fagbó aná o ń fagbó so o fẹ́ mọ fi yẹ̀yẹ́ rẹ̀ àbí o fẹ́ mọ fi ẹkún sì gbọ̀n mi àní tí n bá ṣe ń rí fídíò arábìnrin báyìí lẹ́kún gbọ̀n mi ikú arábìnrin dùn mí ó dùn mí a lè mọ̀ mọ́ra in person but normally ikú arábìnrin dùn mí ó dùn mí sincerely ó dùn mí olùsọ́tùnú ìwọ náà ò ní nísinmi o kudos to you Kúnlé Afọ́d lórí yín ò ní dàrú ẹ dákun ẹ bá wa wádìí ọ̀fẹ́ tó kíní yẹn délẹ̀ wọ́n appeal sí Nigerian Police Force wọ́n appeal sáwọn DSS Special Intelligent Officers ẹ bá wa wádìí arákùnrin yẹn kò yẹ kí arábìnrin yìí kú gbé because gbogbo ẹlẹ́rìí ti dájọ́ orí òun nìkan náà nàdẹ́ dájọ́ lé lórí ẹ bá wa ṣèwádìí ẹ bá wa gbé ńlẹ̀ ẹ bá wa investigate tó bá jẹ̀bi ẹ prosecute o mọ̀ pé arábìnrin yẹn ń fagbó o mọ̀ pé ń fagbó nǹkan tó ń dárúkọ ẹ tó fi ń bà lórúkọ jẹ́ tó fi ń bẹ̀rẹ̀ sí ní sọ pé bí ẹni kó fẹ́ mọ ṣẹlẹ́yà rẹ̀ ń ta ẹ tí understand ó mọ gbogbo kíní yẹn ẹ kó tó di pé o lọ gbé lẹ́yìn hospital o block gbogbo àwọn family rẹ̀ ẹni tó gba owó fún Folúkẹ́ Dáramọ́lá ó block rẹ̀ gbogbo àwọn tó yẹ kán máa bá ṣiṣẹ́ papọ̀ tó yẹ kówó fi máa wà lọ́wọ́ arábìnrin yẹn tí ń gbà tó ní problem ṣé ẹni tí tó jẹ́ kó rí bí ọmọ sí àbí bí àbúrò sí ṣe ọ̀dọ̀ rẹ̀ ló yẹ kó lọ tó bá yẹ pé tó ní relationship pẹ̀lú àwọn yòókù tí ò ti fògùn di arábìnrin yẹn mọ́lẹ̀ tí ò ti fògùn tọ̀nà ọpọlọ rẹ̀ upside down ṣé ọ̀dọ̀ arábìnrin yẹn ló yẹ kó lọ ṣé kò yẹ kó ní àwọn colleagues ẹ̀ ìyá mi Fúnkẹ́ àmúmọ̀ ní problem Fúnkẹ́ Akíndélé ẹjọ́ mo mà ní problem pẹ̀lú ọkọ mi mo fẹ́ sáré wá sọ́dọ̀ yín mo fẹ́ ṣàlàyé kankan fún yín bí àwọn stars pọ̀ tó nínú industry ó tọ̀nà ọpọlọ rẹ̀ upside down ó dè mọ́lẹ̀ ṣé ọdún kẹta tó ti mú gbó lélẹ̀ sọdún kẹrin tó ti mú gbó lélẹ̀ ó mọ̀ kó mú gbó kó tó di kó lọ gbé lọ hospital ó wá gba gbogbo owó tán contribute fún tán ẹ ná gbogbo ẹ̀ tán so ó ṣẹ̀ṣẹ̀ mú gbó sí olórí burúkú lárákùnrin yẹn. ìkà ó ń jìbìtì gbájú ẹ̀ ni ẹ investigate account ẹ make sure ẹ investigate account gbogbo owó tó jáde láti orí account arábìnrin yẹn sínú account ẹ investigate àtàtẹ̀yìn Christian Association of Nigeria most especially sẹ̀lẹ̀ chapter ẹ ti understand ẹ̀yin tó jẹ́ bí leader ṣẹlẹ̀ ẹ investigate arábìnrin yẹn torí arákùnrin yẹn torí ó ń bàjẹ́ burúkú ni yóò kàn wulẹ̀ borúkọ Jésù jẹ́ mọ́ yín lára irú àwọn tó yẹ kẹ́ kọ́kọ́ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láàrin yín lélẹ́yìí kó má máa tẹ̀rẹ̀ síjọ ṣẹlẹ̀ lára síjọ aláfọ̀sọ funfun lára ó yẹ kẹ́ investigate personally. orí irú yín lẹ̀ mọ́ bàjẹ́ orúkọ Jésù lójú jẹ́ àǹtá ń pè ọ̀nà ẹ̀dúró tá ń pè náà irú yín lẹ̀ mọ́ borúkọ Jésù lójú jẹ́ upon everything tájú arábìnrin yẹn ti wá rí káwá sọ pé a tún wá lọ pé wish ẹyọ kan tá a tún wá tó lè rí ṣe fún un yàtọ̀ sí pé tá a bá fẹ́ ràn lọ́wọ́ kan tá a fẹ́ jẹ́ kí inú ẹ̀ ó dùn nítòótọ́ ká get justice farabirin yẹn wish ẹ̀ ó níbi tó last command ẹ̀ last wish ẹ̀ níbi tí kẹ́ ẹ sin òun sí lélẹ́yìí tẹ́ ẹ bá sọ kẹ́ ẹ wo ronú ti àwọn grandparents ẹ ronú ti ẹni tó náà ti lọ òun náà lẹ́lẹ́dàá ó dẹ̀ lọ fọmọ sáyé débi pé tó bá jẹ́ pé ó ní ọmọ sáyé pé ó ní ọmọ ọkùnrin tó ti dàgbà tó ti mature ó lè yarí pé irọ́ ohun tí yàrá ń fẹ́ lélẹ́yìí so ẹ̀yin lẹ fẹ́ sí ọmọ rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ sí ìyá rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ sí bàbá rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ kó wá jẹ́ pé ẹnu nǹkan tó tún wá wish òun la tún wá sọdá torí pé kíní àwọn ìyá ọgbọ́n o àwọn grandparents ẹ̀jẹ̀ gbọ́ pé n tó ti ṣẹlẹ̀ tó ti bàjẹ́ báyìí grandparents ni wọ́n kàn farabalẹ̀ wish ọmọ wọn sì lélẹ́yìí wish ọmọ wọn lélẹ́yìí wípé àwa kó against ẹ̀ mi rí bí nǹkan tó dáa tó ntẹ́yìn bá wá rò torí I'm stand to be corrected ẹ ti understand ntẹ́yìn bá wá rò ẹ má bá mi drop ẹ̀ comment section kẹ́ni ẹ má bá mi share video yìí dáadáa kó kàn wọ́n tó yẹ kó kàn lára tẹ́ ẹ bá go against the wills Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kò ń ṣe nǹkan tó dáa tó according to my own opinion kò ń ṣe nǹkan tó gbádùn ayé kó tó di kó jáde láyé most of our wish nígbà tó fi wà nínú ayé gangan kò sí lè tó wà fulfilled mbẹ kò accomplish any of our own wish nígbà tó fi wà nínú ayé tá a bá wò dáadáa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà jẹ́ nìkan tó jẹ́ pé ó ń wíṣì fún láti ní fámìlì tó máa nífẹ̀ẹ́ rẹ̀ láti ní ọkọ àti àwọn fámìlì ọkọ tó máa nífẹ̀ẹ́ rẹ̀ tí ó fìfẹ́ hàn án tán dẹ̀ show rẹ̀ ní love tó deserve but wish yẹn ò come to pass
ẹ ti understand ọkọ tó lọ́run tó wá tó gbé tì í tó ń já lè torí mo lórí burúkú ni mọ̀ yẹn àṣìránṣẹ́ ọlọ́run ó gbé ọmọ ọlọ́mọ sábẹ́ ò san ráìtì kankan lórí ẹ̀ ó fòògùn dé ọmọ ọlọ́mọ dé ọpọlọ rẹ̀ ó wá blọọkì gbogbo àwọn fámìlì àti relative àtàwọn ọ̀rẹ́ olórí burúkú ni mọ̀ yẹn ó gbé sábẹ́ ó fòògùn dé ó tú gbogbo ẹ̀ òun rántí ilé ládẹ̀ fi yà jẹ́ síbi ìdẹ̀ wà bẹ́ẹ̀ for more than 2.5 years ẹ wo ìyàtọ̀ ti di arábìnrin yẹn. wí ìṣẹ́ ní láti rí ọmọ gidi bí olórí burúkú ló pàdé kò ń ṣe pé kò lóyún ó náà confirm ẹ̀ wèrè ìtùnú yẹn náà confirm ẹ̀ pé ó lóyún jábọ́ lára ẹ̀ ìgbólóyún ẹ̀ńgbà tó jẹ́ pé nǹkan ni ó máa gbé nǹkan téèyàn gbé kò sọ pé kó yóò jábọ́ lára èèyàn ìwọ ló ń frustrate life ẹ̀ tó jẹ́ kó lè think straight ẹni tó yún bá ń jábọ́ lára ẹ̀ normal ìyẹn mi pé ẹ̀mú bẹ̀ sí wàá tì ìyẹn mi pé kò tí ì ṣe pé bóyá pé ẹ̀mú bẹ̀ ti damage débi pé ọmọ ò lè dúró lára ẹ̀ kò tí ì ṣe pé tó bá ń gba nǹkan spam gidi sára kò ṣe pé bóyá pé kò lè retain ọmọ sára ìyẹn mi pé ó nílò ìfọ̀kànbalẹ̀ wọ́n máa ń fọ́pọ̀lọpọ̀ ní bed rest ẹ tó ti ń lọ bí 40 years wọ́n máa ń fọ́pọ̀lọpọ̀ ní bed rest tí ó dẹ̀ relax tó yẹ pé doctor máa monitor ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ gidi ni ṣùgbọ́n lórí burúkú ló bá pàdé olóṣì ló bá pàdé sì ló ń padà fún wa tó ń lò ó lo orí ẹ̀ débi pé ìyá mi wà bẹ́ẹ̀ Fúnkẹ́ Akíndélé tó yàn àìmákù Mercy Aigbe gbogbo àwọn stars wà bẹ́ẹ̀ ó dẹ̀yìn arábìnrin yẹn ó dẹ̀yìn gbogbo wọn kọ́ra wọn including Folúkẹ́ Dáramọ́lá tó contribute owó gan fún tó lọ tó solicite fún láti jẹ́ káwọn èèyàn contribute owó fún kí ló ṣẹlẹ̀ ó blọ́ọ̀kì gbogbo wọn dànù ṣé lójú lásán ni olófò olùsọ sójú lásán ni sójú lásán ni arábìnrin kò rí èrè ayé kankan jẹ gbogbo àwọn wish yẹn kò come to pass already last wish tó wá tó wish fún yín pé ibi báyìí ni kẹ́ lọ sí òun sí màá advice yín láti respect wish yẹn o mi ní advice yín láti sọ pé torí mental health ẹ jẹ́ kí grandparents yóò mọ̀ pé n tó ti ṣẹlẹ̀ nǹkan ti bàjẹ́ o pọ́pẹ́ ti kú o kán sì mú kán sara kiri mental health wọn á ní láti consider rẹ̀ tó tọ́ wọn tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí o nǹkan tó jẹ́ best thing tẹ́lẹ̀ fún arábìnrin yẹn ó ní kẹ́ respect last wish ẹ̀ that is number 1 number 2 ni pé kẹ́ make sure pé àwọn olórí burúkú tó wà behind ikú arábìnrin yẹn wọn kàn lọ scot free best thing nǹkan méjì tẹ́lẹ̀ fún arábìnrin yẹn tínú tiẹ̀ gan lè dùn níbi tó wà nìyẹn because arábìnrin yẹn àmọ́ ibi tó wà báyìí tọ́pọ̀ ẹ̀sọ́ bá anybody ò mọ̀ because mo ń suspect olórí burúkú yẹn ó máa lu arábìnrin yẹn níṣẹ́ allegedly èmi máa advise yín ẹ má go against the wisdom mi ẹ rí i pé mo ti post sí TikTok tipẹ́ TikTok user ni wọ́n kàn lòyàn tán bá ti lòyàn báyìí wọ́n kàn pààyàn tí almost 800,000 account they brought it down without even consider my own mental health but kò sí problem YouTube làwọn fi sí báyìí but mo wá sí TikTok láti wá inform àwọn family Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ bá mi share rẹ̀ dáadáa ẹ̀yin ti Kingiola and family ẹ bá mi share rẹ̀ dáadáa ẹ̀yin ti kábí ẹ bá mi share fídíò yìí dáadáa ẹ jẹ́ kó kan àwọn family lára mi sọ pé mi command yín o n tó bá wù ilẹ̀ lè ṣe ẹ̀yin lẹ lọ́mọ yín ẹ ti understand family yín ni ẹ̀yin lẹ lọ́mọ though public figure ni ẹ ti understand public figure generally ọ́fíìsì public náà but no matter what bó ṣe wulẹ̀ kó ọ́fíìsì public tó ẹ̀yin náà lẹ́sìn padà lọ́mọ yín ẹ̀yin lẹ lè ṣe tó bá ṣe wù yín ṣùgbọ́n máa advice yín sẹ́rí last wish yẹn ẹ try as much as possible láti fulfil ẹ̀ fún un bó bá tiẹ̀ wà tó bá tiẹ̀ kú ká tiẹ̀ sọ pé ó ti kú báyìí ọkàn tiẹ̀ náà tiẹ̀ wò pé at least ohun tó ń wish ní ìgbà ìkẹyìn wọ́n tiẹ̀ work towards it fóun. ìdí tó dẹ̀ fi make wish yẹn kò yé yín o kò dẹ̀ sí tọ́pẹ́ inú ayé mọ́ sìn láti lè lọ sọ pé bóyá àti ẹ̀fẹ́ lọ bí léèrè pé kí ló dé so mọ̀ pé grandparent ẹ wà bẹ́ẹ̀ yẹn ṣe òwò dẹ̀ change wish ẹ mọ̀ pé kò sínú ayé mọ́ ní rí jòkó o kò sí anybody tí ó mọ̀ bá yín tó kù ó bóyá àwọn lọ ń relocate òkú síbi kankan o ẹ jẹ́ kí grandparent ó mọ̀ tó ṣẹlẹ̀ ni pé n tó ti ṣẹlẹ̀ báyìí kò sí tá a fẹ́ ṣe sí ẹ sà ojú rẹ ó pẹ̀ láyé ojú rẹ ò ní rí bi nǹkan náà má jẹ́ kí kárí wàhálà ni tó máa dùn mọ́ arábìnrin yẹn lójú ó ní pé kẹ́ make sure pé kò kàn kú lásán kò kàn kú sáà tó bá sẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin family eléyìí tó bá fi sẹ̀yìn mo mọ̀ pé máa fi yá arábìnrin yẹn ẹ mọ̀ pé kò ń sí ordinary gbogbo yẹn ẹ̀ ní bínú sí Tọ́pẹ́ ni ẹ má bínú tó bá ti sẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ní bínú sí mi kò ń sí ordinary kò ń sojú lásán gbogbo ẹ̀yin tó blog Folúkẹ́ Dáramọ́lá gbogbo ẹ̀yin family àwọn family méjì àbúrò mọ́mí ẹ̀ àtẹ̀gbọ́n mọ́mí ẹ̀ tí wọ́n sọ pé ó blog àwọn nígbà tí tó kúrò kò ń sojú lásán ṣe é rólùsọ Ọlọ́run ó dáa fún ẹ kọ́lọ́run tó dáa fún ẹ alólùsọ ò ní ṣàwọn tó dáa jẹ láàrin oṣù mẹ́ta kí church rí wá kú ò ní ṣàwọn tó dáa jẹ olùsọ àwọn ní pé Tọ́pẹ́ ń ṣiṣẹ́ ní church premises àwọn agbéra ńgbà tó di alẹ́ báwọn ní ìṣòro àwọn lọ sí church yẹn
aláwọn dẹ̀ wá rí appearance Tọ́pẹ́ kò ní ṣe ẹ mọ̀ wò mí ìrìn kan tó máa mú mi lọ ẹ mọ̀ tó ti mú mi lọ ṣiṣẹ́ ẹ mọ̀ tó. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ṣe bọ̀dá olùṣọ́ ìtùnú wọn lè ní ṣàǹkan tó dáa jẹ olùṣọ́ ìtùnú wọn lè ní ṣe gbangba kírètì gbà olùṣọ́ ìtùnú ẹ jẹ́ ká rí ṣọ́ọ̀ṣì wọ́n ṣá bóyá tẹ bá tiẹ̀ sì bọ́m̀bẹ̀ náà ṣá because kò tí ì ṣú ọ̀pẹ máa bọ́m̀bẹ̀ because mo fẹ́ sọ wípé lẹ́yìn oṣù mẹ́ta tá a bá gbọ́ pé ṣọ́ọ̀ṣì yín kún pẹ́rẹ́ à ń bọ̀ àdáná sun ni ẹ̀yin olùṣọ́ òfò ẹ̀yin olùṣọ́ ìyà ẹ̀yin olùṣọ́ tẹ̀ ń borúkọ olùṣọ́ jẹ́lélẹ́ yìí ẹ wo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV ẹ bá share fídíò kẹ́ bá subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o kẹ́yìn náà wàá fi ẹ̀rọ ọkàn hàn lábẹ́ comment section kílẹ̀ yìí náà ti rí sí àṣírí ti tú báyìí wọ́n ti mọ ibi tí náà ti jó wá àṣírí ti tú ó wá kù kí a wá máa wò pé àwọn mélòó ni wọ́n wà nídìí ẹ̀ ó lè má jẹ́ olùṣọ́ nìkan ó lè má jẹ́ olùṣọ́ nìkan ó lè jẹ́ in conjunction gẹ́gẹ́ bí àṣẹyìn léyìnbó in conjunction with àwọn group of people kan ó kú lè jẹ́ industry wà nù wọn ó lè jọ náà ara industry àwọn ọmọ onítìátà ẹgbẹ́ wọ́n lè wà nù wọn who know ẹ wò àṣírí gbogbo yín máa tú tán àṣírí gbogbo yín máa tú tán lágbẹ́ Ọlọ́run ẹ bá share fídíò yìí kẹ́ bá subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fẹ́ gbígbà àkọlélé ìtẹ́kọ́ máa kọ́ sí péjì kẹ́yìn náà wá fi ẹ̀rọ ọkùnrin hàn lábẹ́ comment section mo tún ń padà bọ̀ ire o.